Hello guys, welcome to Gist Media TV. If you're watching this channel for the first time, kindly click the subscribe button to subscribe and also click the notification bell to get notified anytime we drop a new video. The leadership of cattle and foodstuff dealers under the aegis of the Amalgamated Union of Foodstuff and Cattle Dealers of Nigeria, AUFCDN, has agreed to lift its bans on the supply of food to the southern parts of the country. The development follows a meeting between the AUFCDN's leadership and some governors in Abuja on Wednesday. Abdullahi Tom, a youth leader of the cattle dealers in Lagos, told newsmen that Governor Yahaya Bello of Kogi State was among the leaders who appealed to them to end the industrial action. Members of the AUFCDN had commenced a nationwide strike last Thursday following the expiration of a 7-day ultimatum given to the Nigerian government to look into their demands. The group had demanded protection of its members, payment of 475 billion naira compensation for lives of members and properties lost during last year's EndSARS protest and the recent Shasha market crisis in Oyo State. The union also demanded that the government should order the dismantling of all roadblocks on federal highways due to problems its members get subjected to when carrying out their duties. Meanwhile, Yoruba Socio-Cultural Group Afenifere activist Sunday Adeyemo, popularly known as Sunday Igboho, the Ààrẹ Ọ̀nà Kakanfò of Yoruba land, Gani Adams, and the Oodua People's Congress, under the leadership of Prince Segun Oshibote, are set to launch a campaign against cows. The campaign, which is tagged Anything But Cow Day, will launch on Friday, March 5th, 2021, and is being held in response to the South boycott by northern traders. The embargo has entered its 4th day. The campaign, which is themed a one-day symbolic beef boycott towards terminating the cow pandemic, End COVID-21, is expected to trend on Twitter with the hashtag EndCowPandemic.org and will be streamed live on Oodua People's Communications YouTube channel. Meanwhile, the strike action embarked on by the cattle and foodstuff dealers under the aegis of the Amalgamated Union of Foodstuff and Cattle Dealers of Nigeria has entered its 4th day. The strike, which involved closing all routes linking the north to the south, has dominated social media discussions. The AUFCDN said at a press conference in Abuja on Monday that the Department of State Services had invited its leaders for blocking the supply of foodstuff and cattle from the north to the south. Yọkọlú kò wá tán bí ìyàwó gbọ́kàn sẹ́lẹ̀ ọkọ yọké. Ọ̀rọ̀ lẹ́gbọ́n yẹn ẹ̀yin èèyàn wa ṣé kò wá tán báyìí? So eléyìí ti fi hàn wá wípé ìran mọ́là gan ò lè ṣe láàrí Yorùbá. Gbogbo ata tí mọ́là ń gbìn ilẹ̀ Yorùbá náà ló ń tà sí o. Bẹ́ẹ̀ ni màálù wọn ilẹ̀ Yorùbá ló ń tà sí o. Láàrin ọjọ́ 5 péré àwọn Fúlàní pariwo pé àwọn ti lùsì owó tó tó bílíọ̀nù 10 náírà. Ṣé kò wá tán bí báyìí? Láàrin ọjọ́ 5 péré bílíọ̀nù 10 náírà lọmọ Fúlàní lùsì o, nítorí wípé wọn ò kó jẹ wá sí ilẹ̀ Yorùbá láti wá tà. Ṣé kò wá tán báyìí? Àṣọmọ Fúlàní ò lè ṣe láì rí wa. Àṣé àwa gan fúnra wa là ń ra ata wọn, lára ẹran wọn lẹ́tún wá ń sakọ sí wa. Ọ̀gá ni wá o, ó yẹ kẹ́ mọ̀ pé ọ̀gá ni wá. Ṣùgbọ́n ẹ̀kọ́ ń bẹ fáwa Yorùbá o. Mo fẹ́ kí gbogbo wọn kẹ́kọ̀ọ́ níbi tá a bá dé yìí o. Ẹ jẹ́ ká jọ wo iye adúrú owó tí ọmọ Yorùbá ń lùsì sápò Fúlàní. Àbẹ́ ẹ̀ gbọ́ mi ni. Àní láàrin ọjọ́ 5 péré ọmọ Fúlàní wọ́n láwọn ti lùsì bílíọ̀nù lọ́nà 10. A sì ń pariwo pé àwọn ọmọ tiwa ò ríṣẹ́. Kò wá jẹ́ wípé iṣẹ́ àgbẹ̀
tí gbogbo wa tá a pàtì tá à ń sábọ̀ wá sílùú Èkó ta náà ṣe mọ́ òun ni ọmọ mọ́là fi ń rówó yìí o. ẹ já ronú ọmọ Yorùbá o. 10 billion naira yìí ṣe owó kékeré o. àwa ń pariwo pé kò síṣẹ́ mẹ́wàá ń ṣe wá nílẹ̀ Yorùbá o. tẹ́ bá wo àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ yìí dáadáa ẹ máa rí wípé ọmọ mọ́là gan ò fẹ́ kí ẹ̀yin gan fúnra yín ẹ̀yin ọmọ Yorùbá kẹ́ ẹ ṣiṣẹ́ àgbẹ̀. bàtà wọn ti rí pọ́wọ́ wà ń bẹ̀ wọ́n á dá màálù wá wọ́n á fi jókòó wa léyìí tó wá jẹ́ wípé gbogbo nǹkan tiwa àfi ká rà lọ́wọ́ ọmọ mọ́là. ṣé báwa náà ń gbin tòmátò bí kí ló dé? Ọlọ́run fún wa nílẹ̀ tó dáa láti ṣiṣẹ́ àgbẹ̀. a lè gbìṣu kó jáde gbìngbìngbì. ilẹ̀ wa dáa púpọ̀. ẹ̀yin ìjọba wa ẹ̀yin gómìnà wa kí lẹ̀ ń wò? àbòsí lèyí tẹ̀ ń ṣe fún wa yìí o. pàápàá jùlọ gómìnà wa nípínlẹ̀ Èkìtì, gómìnà wa nípínlẹ̀ Oǹdó, kí lẹ̀ ń wò? iṣẹ́ àgbẹ̀ yìí ẹ̀yin ló yẹ kẹ́ ẹ jẹ́ number 1 níbẹ̀. kọ́ máa níbo náà ti gbóúnjẹ wá sílùú Èkó, ká ní láti Èkìtì náà ti gbé wá o, látòǹdó náà ti gbé wá o. àwa ń fọwọ́ yẹpẹrẹ múṣẹ́ àgbẹ̀. gbogbo wa la fẹ́ jókòó sínú ọ́fíìsì ká so táì mọ́rùn. ṣe rí báyìí 10 billion naira ṣé wàá jẹ́ owó kékeré láàrin ijọ́ 5 péré? torí àwọn nǹkan míì máa ń ṣẹlẹ̀ ìṣítí ní a máa jẹ́ fún wa. bẹ́ẹ̀ ni tó ẹ má jẹ́ àgbàgbé orin wa pé iṣẹ́ àgbẹ̀ níṣẹ́ ilẹ̀ wa o. àbóhun tẹ máa ń kọ fún wa nígbà tá a wà níléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ kọ́ nù. iṣẹ́ àgbẹ̀ yìí ẹ má jẹ́ àfilẹ̀ o, ẹ má jẹ́ àfojú dí o. iṣẹ́ àgbẹ̀ iṣẹ́ ilẹ̀ wa. ẹ má jẹ́ kí ọmọ Fúlàní ó fọgbọ́n gba iṣẹ́ yìí lọ́wọ́ wa. ìgbà táwọn ò bá dáko mọ́ àdáko àsì màálù. Ọlọ́run má fi bí pa wá. àbẹ́ mọ̀ pé tí ìgbìyànjú àwọn Fúlàní tó bá ṣiṣẹ́ ni ebi náà fẹ́ fi jẹ wá ń yà. Ọlọ́run ni ò gbà fún wọn. ẹ̀yin ọmọ Oòduà ẹ jẹ́ ká múṣẹ́ àgbẹ̀ ní ọ̀kúndúndùn. ọ̀rọ̀ mi ò jù báyìí lọ o. ó tún dìgbà míì náà.